ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá lájà ọbalẹ̀ lórí bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ojú tẹ̀ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wá sójú mọ́ máwòrán àti tí gbọ́ yín tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a wà yìí. orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. ẹ jẹ́ àwo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ̀gbọ́n eléré pànìyàn o, ọ̀rọ̀ ẹnu yín sì kún fún ẹ̀tàn lọ́pọ̀lọpọ̀. Ọmọyẹlé Sowore ló sọ̀kọ̀rọ̀ sí Peter Obi lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí Babangida tán ní ìpínlẹ̀ Niger. ìjọba mi ṣetán láti gbé ẹ̀bùn owó tó tó mílíọ̀nù 10 náírà fún ẹnikẹ́ni tó bá mọ àwọn agbébọn tó ṣekú pa ènìyàn 7 ní ìjọba ìbílẹ̀ Ìhàlà ti ìpínlẹ̀ Anambra. Gómìnà ìpínlẹ̀ náà wọn ló fi ìròyìn náà léde. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ bàbá tó bẹ àwọn ọmọ gànfẹ́ lọ́wọ́ ẹ̀ láti lu ọ̀rẹ́ ọmọbìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún. kàyéfì ńlá lèyí, ìyàwó tuntun fi májèlé sínú oúnjẹ ayẹyẹ ìgbéyàwó. ẹnìkan ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọkọ ìyàwó náà ń bẹ lẹ́sẹ̀ kan ayé àtẹsẹ̀ kan ọ̀run báyìí. ẹ má dánwò rárá o, bí ẹ ò bá fẹ́ wàhálà. à ń ṣe ìkìlọ̀ fún ìjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n má dá ọgbà ìjẹ àwọn màálùú kalẹ̀ ní gbogbo ilẹ̀ Biafra. àwọn ikọ̀ IPOB náà ṣe ìkìlọ̀ yìí. lábala tèrè ìdárayá báyìí, gbajúgbajà eléré orí ìtàgé Ẹniọlá Badmus ó bú sẹ́kún gbagada báyìí o, tó sì ń bi àwọn ọmọ ènìyàn láti gbàdúrà fún un pẹ̀lú bí òun ṣe wojú Ọlọ́run lórí ọmọ ìkókó. ìròyìn ti ilẹ̀ òkèrè, ọlọ́pàá tó ṣe bẹ́ẹ̀ tó mọ tí yóò kẹ́rìkẹ́rì òun ló ṣe bẹ́ẹ̀ tó tú àwọn ẹlẹ́wọ̀n 13 kalẹ̀ pé kán lọ rèé sọdún nílé wọn lẹ́yìn tó yó tán ní orílẹ̀-èdè Zimbabwe. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ̀gbọ́n eléré pálásán nìyí o, eré yín sì ti ń lé jù, ọ̀rọ̀ ẹnu yín gan sì ṣe àfihàn pé ẹlẹ́tàn lásán òun ni ẹ jẹ́. Ọmọyẹlé Sowore wọn ló sọ òkọ̀rọ̀ sí Peter Obi lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí Ibrahim Babangida ní ilé rẹ̀ tí ń bẹ ní Minna tí ń ṣe olúlu ìpínlẹ̀ Niger. ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 tó sì tún jẹ́ ọ̀jìnmí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyún Ọmọyẹlé Sowore ló fi ohun náà léde lẹ́yìn tí Peter Obi tó ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ olórí nínú ìjọba ológun èyí tó wáyé ní ọdún 1985 sí ọdún 1993 ìyún Ibrahim Babangida tó jẹ́ oní ó ṣe ìjọba ológun nígbà náà. nígbà tí Peter Obi tó ṣe àbẹ̀wò sí Babangida nílé rẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù kínní ọdún tá a wà yìí, tí Peter Obi ti kọ sójú òpó ayélujára X rẹ̀ nílẹ̀ tó ti sọ mímọ̀ wípé Babangida òní ó jẹ́ àgbà ọ̀jẹ̀ táwọn ní láti súnmọ́ torí pé ìrírí àti ọgbọ́n orí wọn yóò máa tọ́ wọn sọ́nà nínú ètò ìṣèjọba tó àwọn ń ṣe yìí. òní inú máa ń dùn tóun bá ṣe àbẹ̀wò sí irú àwọn àgbààgbà àti ọ̀jìnmínú olóṣèlú bíi eléyìí torí pé wọ́n máa rí ọgbọ́n kan àti òmíì kọ́ ní àtàrà wọn. bó ṣe kọ ọ̀rọ̀ náà sójú òpó ayélujára X rẹ̀ náà nígbà tí Ọmọyẹlé Sowore tí ó máa fi èsì padà sórí ọ̀rọ̀ ọ̀hún níṣẹ́ ló sọ dímọ̀ wípé awu Peter Obi tó sọ wípé wọ́n ní olùgbàlà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti mẹ̀sáyà tí Elédùmarè tó rán wá sí ayé, nígbà tí ìwọ wá sọ wípé ìwọ ni mẹ̀sáyà yìí tó wá rìn mọ́ ẹni tó ṣe pé kò ní àkọsílẹ̀ rere ní orílẹ̀-èdè Nàìjíríà nípa bó ṣe ṣe ìjọba ológun rẹ̀ ìyún Ibrahim Babangida. ó ní tó bá jẹ́ pé lóòótọ́ ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ní, kì í ṣerú àwọn ènìyàn tó yẹ kó súnmọ́ kó máa gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn ní. dájúdájú eléré pààtì ẹlẹ́tàn ó ní Peter Obi jẹ́. ìjọba mi ṣetán láti gbé ẹ̀bùn owó tó tó mílíọ̀nù 10 náírà fún ẹnikẹ́ni tó bá mọ àwọn agbébọn tán ṣekú pa àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Ìhàlà tí ń ṣe ìpínlẹ̀ Anambra. gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló sọ èyí di mímọ̀.
gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuemeka Soludo òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí ó lọ síbi ètò ìsìnkú arábìnrin tí wọ́n pè ní Bridget Akama ní ìhàlà ìjọba ìbílẹ̀ Ìyálà yìí nígbà tí gómìnà Soludo tí ó máa sọ ọ̀rọ̀ di mímọ̀ ó ní ìròyìn náà ó ní ó bà àwọn lọ́kàn jẹ́ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday tọdún tó lọ oṣù tó kọjá nínú èyí tí àwọn agbébọn tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ènìyàn kan lásìkò tí wọ́n palẹ̀ mọ́ fún ayẹyẹ ètò ìsìnkú ètò ẹ̀kọ́ wáyé lánàá òde yìí tí wọ́n sì yìnbọn pa àwọn ènìyàn 5 ní ibẹ̀ nígbà táwọn agbébọn náà tán ṣọṣẹ́ tán níṣẹ́ náà tún búrìnbùrìn tán rìn lọ sí ìjọba ìbílẹ̀ Ìhàlà yìí ní sẹkítẹ́rìàtì wọn nílé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu àwọn agbófinró méjì tán wà ní ẹnusẹ nílé tí òǹkà àwọn tó jáde láyé lọ́jọ́ náà tó jẹ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí gómìnà ìpínlẹ̀ Anambra tí ó máa sọ̀rọ̀ ó ní gbogbo wa náà la mọ àwọn ènìyàn yìí àárín wa báyìí náà ni wọ́n ń gbé ní ìjọba ìbílẹ̀ Ìyálà tá a wà yìí ó ní gbogbo ẹni tí ó bá mọ àwọn ènìyàn náà àbí ó mọ ìròyìn kan mọ òmíì tá a lè lò láti fi lè rí àwọn agbébọn tán wu ìwà yìí níṣe ni òun ṣe tán láti gbé mílíọ̀nù 10 náírà kalẹ̀ láti lè ṣe àṣírí àwọn ènìyàn náà kí wọ́n lè tú síta nígbà tó sọ dímọ̀ wípé ìjọba òun kò ní fi àyè gba ìwà ipá àti ìwà ọ̀daràn ní gbogbo ilẹ̀ ìpínlẹ̀ Anambra náà nígbà tó ní ó yẹ kí ìpínlẹ̀ wa ti ní ìdàgbàsókè àti àjọṣepọ̀ tó dánmọ́rán ju ìpànìyàn lọ́tún àti ìpànìyàn lósì lọ olótógẹ alùbàtà kan kì í dárin lásìkò yìí a gbọ́dọ̀ gbógun ti àwọn oníṣẹ́ láabi náà fídíò náà bẹ́yìn àyín ẹja mọ̀ wá kó máa jẹ́rìí máa jẹ́ mi sùn. Communities must rise now. Come together. Youth leader. Still don't have any information about what is going on. Then you are not supposed to be in the office. We must rise. We must not let this thing happen again. I don't know any information. And whatever they need for us to get to these people, government can 10 million naira. We are placing 10 million naira on their head, each of them. I say now, Anambra, Nandini Nemeliba, Abofama Apunato. Farmer, there is no Nova, no Mova, like any less Obano, Amapuzo. Ẹ káàbọ̀ padà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ bàbá tó bẹ àwọn ọmọ gànfẹ́ lọ́wọ́ ẹ̀ láti lu ọ̀rẹ́ ọmọbìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Ọ̀kàndèjì ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú wọn ṣe sọ di mímọ̀ wípé ó dẹ àwọn ọmọ gànfẹ́ tá a mọ̀ sí tọ́ọ̀gì sí ọ̀rẹ́ ọmọbìnrin rẹ̀ etí orúkọ tẹ̀ ń jẹ́ Ochukwu Ikolo gẹ́gẹ́ bí àlàyé tí Bright Edafe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta èyí tó ṣe ó sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún látẹnu ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Israel Joe ó ṣe ní àlàyé wípé ní ọjọ́ 12 inú oṣù 12 ọdún tí a lò sẹ́yìn yìí ní agbègbè Bright Hope ìjọba ìbílẹ̀ Nvuwe ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bó ṣe ní Ọ̀kàndèjì yìí kò fi ààyè sílẹ̀ fún Ochukwu láti jẹ́ ọ̀rẹ́ ọmọbìnrin rẹ̀ ìyún ọ̀rẹ́ wọléwọ̀de tó sì ti ń ṣe ìkìlọ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ní Ochukwu Ikolo yìí ló jẹ́ gẹ̀rígẹ̀rí tá a mọ̀ sí bábà tó sì tún ta àwọn aṣọ ìlú òkè tá a mọ̀ sí bùtíìkì nínú èyí tí wọ́n ní àwọn ọmọ gànfẹ́ ọ̀hún ni wọ́n lọ rè yaba ní ilé ìtajà rẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìlú tí lùlù náà tó sì yí dande nínú èyí tí wọ́n ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tí ọmọye rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ní ìwọ̀jà ní 20 inú oṣù 12 ọdún tí a wà yìí báyìí náà ṣe fi páńpẹ́ òfin gbé arákùnrin ọ̀hún tó sì ti ń ṣẹ́jú pẹ́wúpẹ́wú ní àtìmọ́lé báyìí nígbà tí ọmọ rẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbìjà tó ti júbà ehoro tí wọn kò sì tí ì mọ ibi tó wà títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ. kàyéfì ńlá lélẹ́yìn máa jẹ́ ìyàwó tuntun ló fi májèlé sínú oúnjẹ ayẹyẹ ìgbéyàwó wọn ni ẹnìkan ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọkọ ìyàwó wà lẹ́sẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run báyìí ní ìpínlẹ̀ Jigawa.
nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa èyí Ṣíṣù Adam ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ìjọba ìbílẹ̀ Jahun ní ìpínlẹ̀ Jigawa pẹ̀lú àlàyé nínú èyí táwọn ènìyàn náà tí wọ́n ṣe tán wà níbi ayẹyẹ ọ̀hún wọ́n sọ di mímọ̀ wípé ìgbà tí wọ́n ṣetán láti máa pín oúnjẹ fún àwọn ènìyàn ó ní wọ́n kẹ́fìn pé ìyàwó ọ̀hún ó súnmọ́ ibi tí wọ́n ti ń bu oúnjẹ náà tó sì ṣe bẹ́ẹ̀ da nǹkan bíi oògùn àbí májèlé sí ibi oúnjẹ ọ̀hún nílò ìtàn ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ oúnjẹ náà sáré lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tí wọ́n ti gba ìtọ́jú báyìí ní ilé ìwòsàn ní àkọsílẹ̀ ẹnìkan olówà láàrin wọn tó ti dágbére fúnlé ayé yìí nígbà tẹ́ni tó jẹ́ ọkọ ìyàwó tó ń gan bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí ó jẹ májèlé ọ̀hún tán ìyàwó tuntun àṣẹ̀ṣẹ̀gbé ọ̀hún àti ọ̀rẹ́ rẹ̀ bìnrin kan ó ní wọ́n jọ mọ̀ nípa ọ̀rọ̀ yìí nílẹ̀ tí wọ́n sì ti fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì. Ẹ má dán wò rárá bí tí ń wulẹ̀ kó mọ òtẹ́ bá ti fẹ́ wàhálà à ń ṣe ìkìlọ̀ fún ìjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n má dá ọgbà ìjẹ àwọn màálùú kalẹ̀ ní gbogbo ilẹ̀ Biafra bí tí ń wù kó mọ àwọn ikọ̀ IPOB náà ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti ẹni tó jẹ́ olórí fún ikọ̀ IPOB ìyún Chika Edoziem ó ní ó fi ìròyìn náà léde lásìkò tí ń sọ ọ̀rọ̀ ìkíni fún ọdún ní lásìkò tí ń ṣe ìkíni fún ọdún ibẹ̀ ni ó ti sọ ọ̀rọ̀ yìí di mọ̀ wípé gbogbo awuyewuye tá a ti ń gbọ́ láti ọjọ́ tó ti pẹ́ pé ìjọba Bọ́lá Ahmed Tinubu ó fẹ́ dá ọgbà àwọn ẹranko màálùú kalẹ̀ níbi tí wọ́n ti máa jẹ ní gbogbo ilẹ̀ Biafra ó ní àwọn kò faramọ́ o bẹ́ẹ̀ làwọn kò sì ní tẹ́wọ́ gbà á lọ́wọ́ ìṣèjọba yìí ó nítorí pé ọgbà ọ̀hún ó ní ó fẹ́ débi ó dà ó ní torí pé ọgbà ọ̀hún ó ní wọ́n dọ́gbọ́n pè ní ti ọgbà àwọn màálùú ṣùgbọ́n tán ni nítorí kí àwọn Fúlàní bá lè jọba ní orí ilẹ̀ àwọn ó ní ọgbọ́n tí wọ́n dá ó ní àwọn tí ń ṣe sùúrù pẹ̀lú gbogbo ètò tí ìṣèjọba tó wà lóde yìí yún lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ètò ìṣèjọba rẹ̀ làwọn ń ṣe sùúrù pẹ̀lú ó ní tán bá wá ṣe bẹ́ẹ̀ dán eléyìí wò lásà tí wọ́n gbé ohunkóhun wá tó ní ṣe pẹ̀lú àwọn Fúlàní ní gbogbo ilẹ̀ Biafra níṣe ni wọ́n pè fún ogun àti wàhálà táwọn sì ti ṣetán torí wípé nǹkan bí àwọn ọmọ gan-an ó ní wàhálà àti ìjàngbọ̀n ní fífà bí ìjọba ìbá wá ṣe bẹ́ẹ̀ tó kọ tí ọgbọ́n sí ìkìlọ̀ àwọn náà ṣetán láti gbójú ìjà kọ ìjọba tó wà lóde yìí. Bẹ́ẹ̀ náà tún tẹ̀síwájú wípé kí ìjọba ìpínlẹ̀ Enugu lábẹ́ aláṣẹ àti olùdarí Peter Mbah káwọn náà yẹra kán sì jìnnà sí àbá tó ń dá láti dá rúgà náà kalẹ̀ èyí tí ń ṣe ibi tí wọ́n ti ní àwọn Fúlàní ó ti máa dẹran wọn tí kò fi ní sí wàhálà àti ìfàǹfà láàrin wọn àti àwọn àgbẹ̀ olóko. Fún ìdí èyí gbogbo ìkìlọ̀ tá à ń ṣe yìí ẹ jẹ́ tètè gbọ́ báyìí torí pàwọ́ ti ṣetán láti bá yín fa wàhálà tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ ìkìlọ̀ èyí tí à ń ṣe. Lábala tí eré ìdárayá gbajúgbajà eléré orí ìtàgé Eniola Badmus ló ṣe bẹ́ẹ̀ tó bú sẹ́kún gbàgàdà ó ń bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbàdúrà fún òun pẹ̀lú bó ṣe ń wojú Ọlọ́run fún ọmọ bíbí báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ń tẹ̀ wá lọ́wọ́ nínú fọ́nrán kan èyí tó ti ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí Eniola Badmus tó ti ṣe ètò àkójọpọ̀ ìtọrẹ àánú pẹ̀lú àjọṣepọ̀ Ṣèyí Tinubu tí ń ṣe ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ètò wáyé ní Òṣòdì nínú ìtàn ni wọ́n ti ń ṣe ìrànlọ́wọ́ fáwọn tó kù díẹ̀ fún tí wọn kò ní lásìkò ọdún tuntun yìí. Ètò náà òun ló wáyé ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Tèmídire ní Ṣógúnlẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ Èkó ọ̀hún níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé Eniola Badmus lásìkò tó ń fi ẹ̀mí ìmoore hàn sáwọn ènìyàn náà tí wọ́n dìde tán ṣùgbà ètò ọ̀hún níṣẹ́ ló sọ di mímọ̀ pé ẹ dákun ẹ má gbàgbé mi nínú àdúrà yín torí pé lásìkò yìí ó nílò àdúrà yín ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun wojú Ọlọ́run fún ọmọ láti lè jẹ́ kí òun rí ọmọ alálùbáríkà kí òun rí bí fídíò náà bẹ́ẹ̀ bí ẹ̀já fún yín kẹ́ fi ojú ara yín wò ó. Mention me, Eniola Badmus, in your prayers. I'm waiting upon the Lord for kids. I'm waiting upon the Lord for children. Please pray for me. The Lord will do it. The Lord will do it. And more opportunities. The Lord will do it. So that I can serve you better. With your prayers and God by my side.
I will continue to work together with you people and achieving brighter and more prosperous tomorrow for many of our people. Ìròyìn ti ilẹ̀ òkèrè, ọlọ́pàá tó ṣe bẹ́ẹ̀ tó mọtí yó ló tú àwọn ẹlẹ́wọ̀n 13 kalẹ̀ pé kán lọ rèé sọdún nílé lẹ́yìn tí ó yó tán kẹ́ríkẹ́rí ní orílẹ̀-èdè Zimbabwe. Agbófinró tí wọ́n pe orúkọ rẹ̀ ní Titus Phiri ó ní ó ṣe bẹ́ẹ̀ tó ti mu ọtí yó ní àmupara báyìí o tó sì ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ tájọ wà lẹ́nu iṣẹ́ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sarah Banda èyí tí wọ́n jọ wà ní ilé iṣẹ́ ọlọ́pàá ìtàpè ní Leonard Chelo ní Lusaka gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti Lusaka yìí ti ṣe orílẹ̀-èdè Zimbabwe ìyún rẹ̀ Amuga tó ṣe fún àwọn oníròyìn ó ní arákùnrin Titus yìí ó ní ó ti mu ọtí ní àmupara tí kò sì mọ ohun tó ń ṣe mọ́ nígbà tí ó kú fẹ̀rẹ̀ kí ilẹ̀ ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 kó mọ́ ó ní ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ tó sì sí àwọn tí wọ́n fi pamọ́ sí àtìmọ́lé sílẹ̀ wípé kí wọ́n máa lọlé wọn káwọn náà lè sọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn nínú àwọn ènìyàn tó jẹ́ 15 níṣẹ́ ló tú àwọn 13 kalẹ̀ wípé ká máa lọlé lọ́ọ̀rẹ́ ṣe ọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn ènìyàn tó tú kalẹ̀ yìí ó ní àwọn adigunjalè ń bẹ láàrin wọn agbésùmọ̀mí ń bẹ láàrin wọn àti àwọn tí wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó ń bẹ láàrin wọn wàyí o gbogbo àwọn ènìyàn náà ti júbà ìhòòrò báyìí o nígbà tẹ́ni tó jẹ́ agbófinró tó mọ tí àmupara náà tó fi wu ìwàkiwà náà tó náà ti júbà ìhòòrò tí wọ́n sì ń wà lọ́wọ́ tàfi kó ìròyìn yìí jọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tó kà sí ti gbọ́ yín náà àyànfẹ́ Elédùmarè mọ́ kí wá pé a kú àtòrọ̀ ẹ kú ìtẹ́tì ìgbọ́ Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa títí dìgbà tí ń tún padà fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti subscribe tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ bá ti ṣe ẹ bá wa share gbogbo àwọn ìròyìn tá a ti mọ inú báyìí ó dàbọ̀ fún ti àsìkò yìí.